Africa Content TV. Advertisement of the station of Nigeria. 95 years. Ajibola Eme Dr. Paragon. 35 years. Kavana Dr. Paragon. Paragon no Kokia na Bokope. Ati Ekwa Dabaso. Don't die. Now this shit never quite give up. How about your body? How about the daddy muscle? How about your life for you? How about the people for you? Can't talk it right. How about and we'll give all about your toe? Oh, daddy, lady. How about the people of that? How about the people of muscle? I won't be a giver. Jaduma, now it's you pass yourself, you fall up and down, that's what I do. What should I do? The bird of a silver could be by you. I'll go sorry, I'll go Sabia Bada, I'll pass the swag to little Amazon. How to get to Lagos State, Alabama, Oyo State, Osun State, Ondo State, Kwara State, Ekiti-Kwara. Báwo bá ṣe bá wọn pa ṣe rẹ́kọ̀ọ́ ìgbàlá bí òye fẹ́ràn àgbẹ̀tọ́? Ọ̀pọ̀lọpọ̀ máa ń rìn. Ọ̀pá iṣẹ́ àdúpẹ́ ẹ̀ṣẹ̀ ọ̀lọ́dẹ. Yìnyín kẹ́ni ló ṣòbí ìkúnlẹ̀ àbáta ọ̀làdùn àgbàdórí. Òun ló jẹ́ àdóbi ìkúnlẹ̀ àbáta ọ̀làdùn. Lọ́jọ́ ṣe fún Ajíbọ́lá, wọ́n ti ṣe bá bàbá wa síwájú. Àwọn bàbá Ajíbọ́lá tí wọ́n náà mọ̀ ṣe kọ́ tó ṣe tí wọ́n bá ṣe. She got like the secure and the body wonder. Of blessed memory. Hola, Moroga, you are. Oh, for a man, Shere. Baby, I love all it's in Kebe. Roma, Moro, the Gorgon, and the River. Let me shine. What's the bill? Take the man who found myself. That's your say, you know, like, what do you do? Oga, the power, you are the experts. My mentor, Odujabela, Odoji, Abanyo. Most of the people, Manukawa, Dola, Omega, where was Sirika? I go, I do not want to let out Omega. I suppose you should. And then, it's good. Hey, I'm better. Ìjọba ló jẹ́ ti báyìí torí tó bá jẹ́ pé iná wà gbogbo ẹgbẹ́ márùn yìí bọ́ wọn ní ṣiṣẹ́ mi torí pé a ò ní bá nínú Naija dáadáa kí wá ẹgbẹ́ márùn iná dẹ̀nà máa lo ìmúlẹ̀ lábàdà ní Àlàbí láti fi orin wa àmọ́ ṣá ìkan tó ti padà sí ipò ìjọba ẹ̀ṣẹ̀. Ìkọ́ tó ti padà sí ipò. Gbogbo ọmọ ẹgbẹ́ márùn tó ti lọ abẹ́yìn ẹ padà wá lé o. Kájọ ṣe kúnlẹ̀ láàbá ẹ̀ka kò ṣe ìdájọ́. My president ni o fẹ́ sọ̀rọ̀ rájò. Ìkàlẹ̀ àdúrà. Ọ̀gá gbogbo 001 151 gbogbo Naija ẹ̀yìn àgbẹ̀tẹ̀. Ẹ̀ṣẹ̀ gbàmí lẹ́yìn kọ́ ẹ̀ṣẹ̀ àdúpẹ́ àlàbíyà àgbàgà ilé iṣẹ́ aláwọ̀ tẹ́lẹ̀ wọ́n bá ààrẹ tẹ̀ ọba ìlú ẹ̀ṣẹ̀.
Prophet Fuma, Fuji Musician Association of Nigeria, Látọlórí ẹgbẹ́ lẹ́kọ̀ọ́lá sí títẹ̀lẹ̀ tẹ́lẹ̀. Tọ́jú pé wọ́n ní ẹ̀sìn ìgbésẹ̀ àṣẹṣọ̀ ní sẹ́yìn o. Wọ́n ní àdúpẹ́ ẹ̀sẹ̀ ìlọ́rọ̀ ẹgbẹ́ náà. Ọ̀rẹ́ wa ọ̀gá oṣù tún dé àbí ìta ògo. Wọ́n ní àdúpẹ́ gómìnà oṣù. Èmi ní dàbí ń gbà lọ́wọ́ yìí. Wọ́n làmì tá a bá ṣáàjì mọ́ra o. Ká pàrọ̀ orúkọ. Ṣé ká ṣe ìṣorúkọ mi? Túndé táwọn ẹ̀dá máa jórúkọ ẹ̀rọ pàṣẹ àwọn ọmọdé ọ̀gbìn. Aláàbí wọn ẹ̀rọ àgbà fún. Wọ́n máa yí ti gbogbo wa.